Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ẹ̀yin kábíyèsí wa olóríire, ẹ̀yin kábíyèsí wa agbọmọlà, mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin kábíyèsí olóríire ni. Ẹ̀yin èèyàn èyí, ẹ̀yin àti ẹ̀lọ́mọ má jẹ́ kó ju ó ti ọmọ, ẹ̀yin apọmọ má jẹ́ ọmọ ó jábọ́, ẹ̀yin abiyamọ gidi ẹ mọ́ra yín o. Àwọn olóríire kábíyèsí tí mo ń pè wọ́n mọ́ra wọn o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ kú ìdìde torí tẹ́ni bá ṣe dáadáa ká dúpẹ́ lọ́wọ́ wọn torí ìgbà tí wọ́n ṣe dáadáa à ń bú wọn o. So tẹ̀gàn ní wọ́n ṣe dáadáa lọ́wọ́ báyìí. Ọlọ́run kò dẹ̀ ní bà dáadáa àwọn kábíyèsí wa nílẹ̀ Yorùbá jẹ́. Àti kábíyèsí ìlà oòrùn àti kábíyèsí gúúsù ibikíbi ìbáwọ̀ ẹwà, ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá, ẹ̀yin kábíyèsí dáadáa, ẹ̀yin abiyamọ tòótọ́, we really thank you and appreciate you 100% fún ìdìde olóyè bàbá wa Sunday Igboho ọmọ Adéyẹmọ. Àṣẹ ó fi hàn dájú gbangba pé ohun tí à ń ṣe inú yín dùn torí wípé kò ní ìlú tó ní ọba tó níjòyè, ṣe mọ̀ pé kò ní dùn nínú ọba ìlú náà pé kí ìlú máa dàrú. Kò sí ọba náà nílé ayé tó lè rí tí kò bá gbọ́ orúkọ rẹ̀ bí máa kọ̀ dárúkọ ṣíkíní, especially our chief imam Yorùbá land. My Almighty God Subhanahu wa Ta'ala, Ọlọ́run ọba kò ní sọ àgbà yín dà àgbà yẹ̀yẹ́ lágbára Ọlọ́run ọba. Ìmáàmù ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni mò ń bá wí o, ẹ̀yin ni mò ń ṣe àdúrà yẹn fún. Ìmáàmù gbogbo wa ní ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ọba, Ọlọ́run kò ní dójú ti àgbà yín. Ọlọ́run kò ní ṣe àgbà yín lágbà yẹ̀yẹ́. Ìmáàmù ilẹ̀ Yorùbá, Ọlọ́run ọba kò ní bà yín nú jẹ́ láíláí torí pé mo rí i dájú pé abiyamọ ni yín lóòótọ́. Ìmáàmù ilẹ̀ Yorùbá ni mò ń sọ ọ́, mi ìpè Táyé mi tí ìpè Táíwò. Ìmáàmù ilẹ̀ Yorùbá ni èmi Saheed Ire rán àfi àdúrà ránṣẹ́ sí pé lágbára Ọlọ́run ọba bàbá lẹ́ máa jẹ́ fún wa. Ọlọ́run kò wá ní ṣe olórí yín lẹ́nu ẹ̀yìn láíláí torí pé kí ni bàbá dáadáa ni. Mi ò kúkú lọ Kòtónú, èmi ò lọ, kò dẹ̀ ń ṣe pé kò wù mí láti lọ, àmọ́ bí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin náà tẹ́ ń fi ọkàn lọ Kòtónú, tẹ́ ń update pé ẹlòmíì tiẹ̀ ti fẹ́ wàhálà mi pa. Bóbù wọn kọ́ fẹ́ fúláàgì rẹ̀ tó gbà bíi 10, èmi ò mọ̀ padà wá ní, èmi náà ní machine lọ́wọ́ ní fúláàgì rẹ̀. So ìmáàmù ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọkàn bá wa lọ lórí ọ̀rọ̀ Oòduà nation yìí, lágbára Ọlọ́run oríire yín ó máa ṣojú ẹ̀mí yín báyìí ni. Lágbára Ọlọ́run eléyìí tó ti bímọ nínú yín, lágbára Ọlọ́run yóò jèrè ọmọ. Eléyìí tí ó ti bí, àsìkò tó bá máa bímọ sílé ayé wà láì nǹkan rere ló máa bí, nǹkan rere ló máa bí lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn kọ́ ní táìtù nǹkan tí a fẹ́ torí ẹ̀ mú wá jáde gangan bí kìí ṣe ìfọ̀kànbalẹ̀ Yorùbá nation, oríire Yorùbá nation, àwọn nǹkan tí ó tẹ̀yìn Yorùbá nation wá tá a bá gbòmìnira. Lóòótọ́ wọ́n ní olóṣèlú kan wáyàn kan, wọ́n ní kán pààyàn kan, wọ́n ní kán ṣe gbá kan, wọ́n ní kán ṣe kòkó bàbá aṣáṣùn, ìyẹn ò kà wá bí. Àwa máa ṣe tiwa, káwọn olóṣèlú náà kan jọ kán sọwọ́ ọmọ wọn báṣọ, káwọn náà máa ṣe tiwọn. Yorùbá agitators àti Yorùbá freedom fighter, ẹ gbà yí pé à ń ṣe tí kí ìlú lè dáa ni. Ẹ̀yin tẹ́ bá wá pera yín ní politician, ṣí tó bá yẹ pé politician ni yín lóòótọ́
Hello, go and write, go to Google, go and study what they are calling politician. Ayé ló da ayé ọ̀làjú tí politician mú láyà dání. Understand? Ayé ló da ayé ọ̀làjú tí láyà irọ́ lórí irọ́ láíláí tó wọ ọ̀rọ̀ politician olóṣèlú ò wà ní lajú sílẹ̀ kí ìlú òun ó bàjẹ́. Ìgbà tí àwọn tó wá ń darí wa wá sọ pé àwọn kì í ṣe olóṣèlú mọ́ o, òun ló jẹ́ kí àwa ọmọ aráàlú náà tètè dìde wípé ó dá tẹ́ẹ̀bà kì í ṣe olóṣèlú mọ́, àwa ó dìde gẹ́gẹ́ bí olóṣèlú o, a ó ṣèṣe wa nítorí pé ìlú wa ilẹ̀ bàbá wa kò gbọdọ̀ bàjẹ́. Mo dìde mo fi agídí wá sí program náà pé lè ní í ṣe program torí pé ó ti pẹ́ tí mo ti ṣe mọ́, àwọn èèyàn sì ń retí mi pé Saidi ò sọ̀rọ̀ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwọn èèyàn bú mi, àwọn náà ti rí pé mo ń bẹ lórí ìrìn àjò tèmi ni, orí ìrìn àjò tèmi tó yẹ kí mi ò lè wá sórí social media wá sọ ẹfẹ àárín yẹn àtọlọ́wọ́n ọba ẹfì ilẹ̀ pẹ̀lú àwọn tó mọ̀ sí ìrìn àjò yẹn, àwọn kan mọ̀ sí ìrìn àjò yẹn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n mọ̀ but ẹni tó bá fẹ́ díẹ̀ gbọ́ kóun náà rán wa níṣẹ́ kan kó wá wò bóyá máa lọ jẹ àbí àníjẹ́ṣẹ́ yẹn. Iṣẹ́ tí àwọn olóríire ilẹ̀ Yorùbá tó wà ní Saidi ọ̀dọ̀ mi tó jẹ́ èèyàn mi tó ní ó yá Saidi ṣe báyìí ìyẹn lèmi náà ṣe tó fi rẹra díẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ọ̀rọ̀ Yorùbá Nation, kódà mo tún ṣe àdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń rówó ra dátà tẹ́ fi wo prógrámù lórí ọ̀rọ̀ Yorùbá Nation ní pé ibo ló dé, ibo ló kù sí, báwo ló ṣe jẹ́. Gbogbo yín pátápátá lágbára Ọlọ́run kò ní fowó ṣọ̀wọ́n ní generation yín, ẹ máa ṣàmì. Mo ní èpè lẹ́nu, mo dẹ̀ ní àdúrà lẹ́nu, àdúrà ẹnu mi ló dáa jù, èpè ẹnu mi ni ò dáa rárá. But it's free ni mò ń ta ọ̀fẹ́ ni mò ń ta méjèèjì àti pé àtàdúrà free ni. Ó depend lórí ẹni tó bá sọ pé òun nídìí ẹ̀, tó bá nídìí ẹ̀ lè tó bá select náà lọ́ máa fún ẹ, no shit ní petrol station. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àfọkànbalẹ̀ ni o. Gbogbo ẹ̀yin oníròyìn tẹ́ wá máa ń gbéròyìn fake lọ fún àwọn èèyàn. Mo tún fẹ́ bá ọ̀rẹ́ mi kan sọ, olórúkọ mi ni ó wà nínú àwọn aggregators, àwọn original aggregators. Ó ti sọ pé ẹ̀yin oníròyìn ó ti ṣe prógrámù yín, mo wá rí pé prógrámù yẹn kò fẹ́ ní views lọ títí tó ló yẹ kémi wá padà wá, torí mo mọ̀ yí pé àṣálẹ̀ mi bó gbẹ́dìyà gbé ní gbangba ni bá fi bá wọjà a lè máa so mo wá fẹ́ lo ògo tèmi yẹn láti padà sọ fún gbogbo ẹ̀yin oníròyìn fẹ́ẹ̀kì, ẹ̀yin oníròyìn pàǹdà tẹ́ ẹ máa wá sórí social media tẹ́ wá máa mú gbẹ́lẹ̀ torí bára tẹ́ fẹ́ tọrọ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ sún sẹ́yìn lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, tẹ́ ẹ bá lè bá wa dákun kó dáa, ẹ má bá wa da òkúta sí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹni pé mi ò lọ kótó nígbà wọn sì arrest mi lé lórí, àwọn aggregators ò sì bú mi lé lórí pé wá ìtọ́ ọ̀ lọ. So ìwọ tó ò bá ní lọ gbẹnu ẹ dákẹ́ mọ́ wá sórí social media wà mọ́ sọ̀sọ́kùsọ, má wá confuse àwọn èèyàn fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, bọ̀ kí wá ń ṣe pé kó wá máa parọ́. Tó bá fẹ́ tọrọ owó pọ́ sórí social media kó tọrọ owó náà, mọ́tò ní manual ó dẹ̀ lọ́tọ́mátìk, ó kàn lè tọrọ owó, wọ́n máa help career ẹ̀ tó bá lẹ́ni tó like ẹ̀, bọ̀ kì í ṣe pé kó wá gbé fake news nǹkan tí ò ṣẹlẹ̀ tí mi ò mọ̀ kó wá yìí gbé sórí social media kó wá máa sọ̀sọ̀ kú sọ ṣó mọ̀ páwọn èèyàn máa rí ẹni, àwọn èèyàn wù wọ́n ti sọ mí ìfẹ́ dárúkọ station yẹn ni wọ́n ti mọra wọ́n ti ẹmọ̀ pé olórin ni mí, artist ni mí, iṣẹ́ tí mo ń ṣe yìí mo ń ṣiṣẹ́ aggregator fún ìlú ni, kì í ṣiṣẹ́ tí mo fi ń jẹun. I'm an entertainer, full loaded entertainer. This is my studio, this is my record house, you understand, this is my studio. So mo kàn ṣe, mo fira mi kalẹ̀, mo mọ̀ fira mi kalẹ̀ ni fún aggregators Yorùbá Nation. So tó bá sọ pé wọ́n fẹ́ pa gbogbo aggregators Yorùbá Nation, wọ́n ti máa mọ̀ pé entertainer kan wà nú ẹ̀. Yes, tó bá wù yẹn pa, tó bá wù yẹn pè. Mi ìfẹ́ dárúkọ station tó jẹ́ níbọ̀, wọ́n ti mọra wọn, àwọn olórí ibú station, àwọn tó yẹ pé wọ́n rí nǹkan míì fi ayé wọn ṣe lẹ́yìn kó máa parọ́
kọ́ máa mú gbẹ́lẹ̀ ẹjọ́ ẹ torí Ọlọ́run tẹ́ ẹ̀ bá lè dá sí ọ̀rọ̀ Yorùbá nation tí ń bẹ́lẹ̀ ẹgbẹ́nu dákẹ́ tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe orí burúkú tẹ́ ẹ̀ bá fẹ́ kí gbogbo ọmọ Yorùbá parapọ̀ èpè fún yín ẹ sọ fún station yín kẹ́ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ ẹ má dàkún ìṣòro tó wà nílẹ̀ torí ìdí tí àwọn tó wà nílẹ̀ tó fi ń sọra wọn di agigétọ̀ sàpàpàǹdodo yìí torí kí ìlú lè dáa ni torí kí àwọn èèyàn wa má bàa kó ọkàn sókè kọ́ má bàa máa bẹ̀rù ẹlòmíì kò lè jẹun nígbà tó ti gbọ́ pé nǹkan bá ti ṣẹ̀ṣẹ̀ sí bàbá Sunday Igboho ẹlòmíì kò wà alright kan ra gbogbo wa ẹni tó bá sọ pé òun gbádùn ọmọ Yorùbá tó bá sọ pé òun wà òkè yìí sí kó nawọ́ sókè kò jẹ́ kí n rò gbà máa mọ̀ pé ó ṣú ọ̀fọ̀ ẹ̀ wà òkè lóòótọ́ tó bá sọ pé kò ń sí nǹkan tó kàn ẹ̀ má gbàgbé pé ilé ni àbọ̀ sinmi oko tó o bá lọ alọ́ tiẹ̀ àbọ̀ tọ́lọ́run ni ó ṣe padà bọ̀ wá ní ìkankan dẹ̀ ló máa dé bá ń lé mo sọ kíní kan ní last program mi ní 5 days ago mo ní tó o bá ti mọ̀ bí ọ̀rọ̀ Yorùbá kí Yorùbá gbòmìnira ẹ̀ pé kò tẹ́ ẹ lọ́rùn kò sí nǹkan tó kàn ẹ̀ bóyá látara owó tó ti gbé fún ẹ tó bá fi keep short then ilé tó ti kọ́ sílẹ̀ Yorùbá dákun bá ń gbé torí Ọlọ́run mo bẹ̀ ọ́ ni kó o gbé kó o ṣe visa fún lé yẹn tó bá ti ṣe visa fún lé yẹn kó wá gbé travel out company yẹn tó o ní síbí ṣe visa fóun náà kó o gbé ṣe fẹ́ wọn bọ́ ṣe máa ń wú símẹ́ǹtì láti ilẹ̀ ẹ lo búdòsà kí búdòsà bá yín wú ẹ wà gbé sínú plane àwa lọ gbé sí ìlú òyìnbó àwa mọ̀ pé lóòótọ́ ni kò kàn yín tó bá yẹ pé wọ́n sọ pé kò kàn yín ẹ wà ní invest síbí ẹ tí ní invest sílẹ̀ bàbá yín ẹ rò pé bóyá ìlú òyìnbó lẹ máa gbé títí láíláí brother kò tí ì ṣeré nínú owó tẹ́ ń ṣe ẹ fẹ́ pé òótọ́ ọ̀rọ̀ máa sọ fún yín tó bá yẹ pé ẹ ní invest síbí lẹ́gbọ́n á sọ pé kò ṣeré tó kàn yín lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ má jẹ́ ń tàn yín ẹ tí ì ṣe oríire kì í ṣe ẹ̀yin tẹ́ ń wò mí ni mo bá sọ̀rọ̀ ẹ yẹ kí n sọ pé wọn ò tí ì ṣe oríire àwọn tí ò bá ní investment síbí wọn ò tí ì kọ́lé wọn ò tí ì ralẹ̀ wọn ò ní company kankan tó ń gbójúlé sílẹ̀ bàbá wọn ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ tó ti tọ̀ ń rìn lọ tọ́ọ̀nù ìrántí bọ́ sì máa padà wá ilé làbọ̀ sí mi oko ẹ bá sọ fún bọ̀dá mi pé ẹ tí ì ní investment ẹ tí ì ṣoríire kódà àwọn tó sì ní company gangan wọ́n sì ń gbọ̀n lẹ́sẹ̀ kọ́ má bàa ṣubú ábọ̀sibọ̀sí ẹni tí ò tí ì ní investment kankan ó wá sọ pé kò sí nǹkan tó kàn ẹ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ I'm very sorry for you for them I'm sorry for them mo wá dúpẹ́ kínní kan lọ́wọ́ gbogbo àwọn olùbàjẹ́ àwọn tó ń retí pé a máa gbọ́ announcement bọ̀bọ̀ Ìgbòho yẹn ó máa ṣe bákan ni wọ́n máa jojú ẹ̀ alẹ́ iná máa pọ̀ lọ́ta ẹ̀ ìwọ tó bá wọn ṣerú ẹ̀ tó dúró lórí pé kọ́ pa á dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà Ọlọ́run á san ẹ́ lẹ́san ẹ̀san tó ń rò lórí ọmọ ọlọ́mọ tí ìyá oníyà bí èròǹgbà ẹ sórí ọmọ lọ́mọ Ọlọ́run á san ẹ́ lẹ́san ẹ̀ náà ó sì ní móríbọ́ ń bẹ̀ lágbára bókù ṣe jẹ́ tọ́lọ́run ọba tó bá yẹ pé kí Sunday Igboho kú ló kú ẹ̀ wọ́n ní tí àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi mi ò mọ kíní yẹn wọ́n ní tí àrígi ṣẹ́gi bá ṣẹ́gi ẹ bá ń parí ẹ̀ bóyá orí ara ẹ̀ ló máa ṣẹlé Yorùbá ló sọ bẹ́ẹ̀ gbogbo èròǹgbà ẹ lórí Sunday Igboho pé jẹ́gẹ́ ọba ẹ lọ kú jọ kí ló ka ayé pẹ̀lú yẹn kò sí nǹkan tó ka ayé ó dẹ̀ wà lórílẹ̀ ó dẹ̀ ń sọ pé kílẹ̀ Yorùbá san èròǹgbà ẹ yẹn náà Ọlọ́run á bá mi san ẹ́ ní ẹ̀san ẹ̀ lágbára Ọlọ́run ó sì ní mórí bọ́m̀bẹ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Swoby.